pa yíyan ayò ọ̀rẹ́. Àkíwá wọn kún lọ. ọ̀rẹ́ ẹja bìrà wa ta lọ́rẹ́ tèmi. ìwọ tó ń gbọ́ mi náà bìrà rẹ wò ta lọ́rẹ́ rẹ ẹni rẹ lọ́rẹ́ rẹ ni àbẹ̀yàn bú. ta ló ń bá ṣe pọ̀ ta ló ń bá ṣe awọléwọ̀de ta lọ́rẹ́ rẹ. àmúdán. Limani aki ọmọ náà bẹ̀ ahamada. ta lọ́rẹ́ rẹ. Wazadahu fadila ni alamani aojada. ẹni Allah. Allah. ẹ bá ń pariwo lọ́wọ́ ọba dáadáa. Allah. ẹ bá ń dákọ̀ lọ́wọ́ ọba lẹ́yìn kan sí. Allahu akbar kabira. àmúdá. Limani aki ọmọ náà bẹ̀ ahamada. ẹ ké dáadáa. Wazadahu fadilani alamani aojada. àwọn àfa wọn ní ọlọ́wọ́ ọba tá a dákọ̀ ni khalaqal insana ọlọ́wọ́ ọba ló dá àwọn ọmọ nìyàn sáyé à ń bẹ lórí ilé ayé ó dá wa ní muhibban lilijiti máì máa gé irì yìí ọlọ́wọ́ ọba dá wa lẹ́ni tí ò lè dábẹ́ Na'am. àfi ká rí ẹnì kejì tá ó jọ máa lọ tá ó jọ máa bọ̀ tó máa jẹ ọ̀rẹ́ wa akímáyé nàìjà. Hamuda limani aki ọmọ náà bẹ̀ ahamada. ẹ bá ń ké dáadáa ẹ bá ń ké. Wazadahu fadilani alamani aojada. sọlá alayhi láwù. Salla alayka Allahu ya dinani. nítorí wọn náà wí dà. Ya Mustafa ya Sabuwata Mani. àní ọlọ́wọ́n bá khalaqal insana ọlọ́wọ́n bá dán ọmọ ènìyàn muhibban lilijiti máyì ọlọ́wọ́n bá dá wa wọ́n wá sí wa lẹ́ni tí ó máa nífẹ̀ẹ́ pé mo gbọ́dọ̀ wà láàrin àwùjọ. hamudan. Hamudan limani akramana bi ahmada. wazadahu. Fadilani alamani aojada. bọ́lá wọn bá ti dá wa nìyẹn ó dá wa muhibban lẹ́ni tí ó máa fẹ́ràn lílíjì tì máa yìí pé mo gbúdọ̀ wà láàrin àwùjọ o a gbúdọ̀ bá wọn kan sí lílíjì tì máa yìí máa géèrè yìí pé ta ní bàárìn Agiyakola. ta ní fẹ́ lọ́kọ ta ní fẹ́ láya tọ́jú abara bíi tèmi náà. Hamudan limani akramana bi ahmada. wọ́n ní al-insan ọmọ ènìyàn la yastati'u al-aisha munfaridan Sheikh Adam ọmọ ènìyàn ò lè sẹ̀mí lòun nìkan. Limani akramana bi ahmada. táwọn ilágbájọ́ máa dáṣẹ̀ mí láì ní rẹ́nì kejì ọlọ́run ní ìdá ayé bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lẹ́ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́jọ́ máa ṣe pọ̀. Wazadahu fadilani alamani aojada. arábìnrin mọ́mìnì Agiyakola. bàbá fẹ́ yàn rẹ̀ àwọn àfáà wọ́n ní lakin yajibu ala al-insani ikhtiyaru suhbati salihah. La ilaha illallah. bàbá fẹ́ lọ́rẹ̀ o àwọn àfáà lè tọ́ dájú fún ọ ní pé kọ́ ọ̀sẹ̀ sà ọ̀rẹ́ Allah. ọ̀rẹ́ tó jásí pé alẹ̀ tí tún àyín núkà alá amúrìdí ní kàwádùn níyàkà La ilaha illallah. ọ̀rẹ́ tí ó máa kún ọ lọ́wọ́ lórí àlámàrí ẹ̀sìn rẹ ọ̀rẹ́ tí ó kún ọ lọ́wọ́ lórí báyìí rẹ ò tí ní bàjẹ́
àwọn Abdul Mumini Na'am. èyí tá a wí Ọlọ́run lọ́pàá níbi láṣẹ rẹ o. Sallallahu alayhi wa sallam. Yorùbá níbi dáadáa. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ni wà níbi tó bá báyàn sí àwọn ẹni rí ni ọba ṣe. àwa náà wà ń sọ fún wa wà sí lálẹ́ pé bàbá yín ọ̀rẹ́ ta lọ́rẹ́ rẹ̀ làkọ́lé ọ̀rọ̀ wa. Wa zadahu fadilan ala man awjada. wàsádàwù Wa zadahu Ọlọ́wọ́. fadilan ala man awjada. ẹ sàwùjù kẹfà akẹ́kùrá ni tọ́lọ́ ti ń pàṣẹ fún ànábì. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run dákun já sọ̀ láyé o. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wasbiri nafsaka. واصبر نفسك مع الذين يدعون ربهم kéde. بالغداة والعشي La ilaha illallah. يريدون وجهه La ilaha illallah. ولا تعد عيناك عنهم Bẹ́ẹ̀ni. تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. Abdul Mumini. أجرمكم الله. Suratul Kafi lọ́wà. واصبر نفسك Ọlọ́run ní yá Muhammadu. صلى الله عليه Ọlọ́run ní وسلم wà nábì bàbá fẹ́ báyàn sí. Ọlọ́run ní wasbiri nafsaka. Ọlọ́run ní ó máa farabalẹ̀ máa bá lò pọ̀. مع الذين àwọn tó ṣe pé يدعون ربهم. àwọn tó ráyè àti pé Ọlọ́run ni ọmúlọ́rẹ̀ Abdul Mumini. نعم. àwọn tó ráyè àti kírun àwọn tó ráyè àti sin lọ́wọ́ ọba àwọn tó ráyè àti tán sọ́dọ̀ Ọlọ́run ọba tí wọ́n máa pe Ọlọ́run ní gbogbo ìgbà àwọn ọ̀rẹ́ rẹ tó mú lọ́rẹ́ nù. بالغداة والعشي. àwọn tó lè pọ́ lọ́wọ́ ọba láàárọ̀ kódà àwọn tó lè pọ́ lọ́wọ́ ọba lálẹ́ àwọn tí máa kó jọ pé àwọn àjọ ọ̀pọ̀ Ọlọ́run ni o àwọn yìí wọn ni ọmú lọ́rẹ̀. يريدون وجهه àwọn tó yẹ pé àánú Ọlọ́run nìkan ni wọ́n ń wá wọn ò wá téèyàn kí. ولا تعد عيناك عنهم. ọ̀dà ìwà nábì ọ̀gbọ́dọ̀ bẹ́lò mìíràn ṣe látàdù àìná kàá ni o má kájú rẹ̀ kó lára wọn o Abdul Mumini ayọ̀ àyè ní sábàbí wọ́n ní sábàbù nùzúlì ayọ̀ yìí àwọn olówó àwọn ọlọ́lá tí wọ́n lọ́rọ̀ wọ́n á bá nábì wọ́n kóra wọn jọ Allahu alayhi wa sallam. àwa náà fẹ́ máa wájú kó wá sí rẹ̀ a fẹ́ bọ́ sí pọ̀ àmọ́ àwọn tálíkà tó kó rọra yìí aṣọ tá máa wọ̀ jẹ̀gbẹ̀nẹ̀ dídọ̀ tí ìyá àlè bá wọn jòkó láwọn tálíkà tí wọ́n pa àwọn ni wọ́n kọ́ dà nábì lóhùn Allahu alayhi wa àwọn sallam. tálíkà tán kírun àsìkò àwọn tálíkà tí wọ́n ń bẹ ní sáfù wájú àwọn ló wá ní àwa náà máa wá àmọ́ kọ́kọ́ lé àwọn tálíkà yìí Allah. àtúntà pé ó wà níbi káwọn lówó náà máa wá ànábì tí wọ́n ń dà níyẹn wọ́n ń lé lórí ọkàn pé ọ̀rọ̀ yìí ọ̀dà á ní káwọn tálíkà ọmọ súnmọ́yìn fún yín bẹ́ẹ̀ máa súnmọ́yìn fáwọn olówó kan bá jòkó wájú. jìbìlù dé ọlọ́ni látàdù. ولا تعد عيناك عنهم. àwọn tálíkà tó rí ni àwọn lẹ́ni rẹ̀ àwọn ni wọ́n ráyè àti sílọ́hún látàdù àìná kàánìhùn ọ̀ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn o. تريد زينة الحياة الدنيا. wọ́n máa lérò pé báwọn ló bá wà lọ́dọ̀ rẹ̀ wọ́n máa náwó fún ọ irọ́ ìwọ náà ẹni Ọlọ́run ọba ni ọba ṣòwò èmi àfáà mi ọmọ lọ́ọ̀lẹ́ kalẹ̀kùnlé olówó ni má kalẹ̀kùnlé olówó lẹ̀kùn Ọlọ́run ni ọkàn. ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. Abdul Mumini ẹ bá ń yògbó anabi wa Muhammad صلى الله عليه وسلم. anabi la tu sahib anabi ni ó gbọ́dọ̀ bá ṣọ̀rẹ́ illa mu'mina àfi mùmíní òdodo bíi tiẹ̀ náà نعم ẹ rí gbọ́ bẹ́ẹ̀ نعم. la tu sahib illa mu'mina ó gbọ́dọ̀ bá ṣọ̀rẹ́ àfi mùmíní ni kọjọ́ rẹ̀ anabi ni kílódé tó jẹ́ wí bẹ́ẹ̀ anabi ni warrajulu ala dini khalilihi ọmọ ènìyàn ń jọ́lì kìyàmà Ọlọ́run ó gbé wa dìde lórí ẹ̀sìn tẹ́ni tá a bá ń bá rìn bá ń ṣe. الله أكبر. ọ̀rẹ́ rẹ ẹ̀sìn tí bá ń sìn tó o bá dọ̀rọ̀ rẹ kò rí òsùn ibi ẹ̀sìn tí bá ń sìn láti gbé ọ̀nà dìde jọ́lì kìyàmà.
Ànábì ní bọ́bá rí bẹ́ẹ̀ falyanzur ahadukum man yukhalil. Ànábì ní bọ́bá rí bẹ́ẹ̀ o ẹnìkọ̀ọ̀kan yìí o ẹ wòye dáadáa kẹ́ tó yàn rẹ̀. La ilaha illallah. mọ̀mọ́ níbi tí ẹni kọ̀yàn lọ́rẹ̀. wala tuti' man aghfalna qalbahu an dhikrina. ọlọ́ni wọ́n tàbá wọ́n. wattaba hawahu La ilaha illallah. wa kana amruhu furuta. àwọn kìlì mọ́mìnì. akbarahullah. àwọn àfa wọn ní nà mùsọ̀rọ̀ bàtà sọ́ọ̀lì yìí nà ẹ̀rí káyàn àwọn ẹni rẹ lọ́rẹ̀ẹ́ ọ̀rí gbọ́ bẹ́ẹ̀. àwọn àfa ni fi an-najatu yawmal qiyamati ibẹ̀ ni ọ̀la wà wà ní ọ̀lẹ̀ kìyàmà. La ilaha illallah. gọ ẹni ọlọ́run láwọn ẹni rí ìyá alásàlátù ló mú lọ́rẹ̀ẹ́ ìyá àdínì ló mú lọ́rẹ̀ẹ́ àwọn àfa lọ́rẹ́ rẹ̀ ẹ tí máa dẹbí pọ̀ lọ́yàn láyò rẹ̀ njọ́lì kìyàmà wọ yìí wọ́n là njọ́lì kìyàmà ọ̀rọ̀ àánú ọlọ́run báwọn. ọlọ́ni aliyakilahu. Al-akhillahu. ọlọ́ni ẹ̀rí àwọn ọ̀rẹ́ tẹ́ ń bá wọn ṣọ̀rẹ́. yawma idin. lọ́jọ́ àlìkìyàmà. ba'duhum li ba'din aduwwa. ẹgbẹ́ ọ̀fọ̀ àmúmínì ọlọ́ni gbogbo ọ̀rẹ́ tí ń bẹ láyé yìí bájọ́ àlìkìyàmà ba'duhum li ba'din aduwwan ọlọ́ni gbogbo wọn ni wọ́n bára wọn sọ̀ tájọ́ àlìkìyàmà. ọ̀rẹ́ mi bí ìbáraẹ̀ ọ̀yẹ́ lè gbádùn tó bá dijọ́ àlìkìyàmà ẹ̀jọ̀ sọ̀tá. bí ìbáraẹ̀ ọ̀yẹ́ ilé jẹ́ ilé sùn àfi kí n fọ̀rọ̀ lọ ẹ̀jọ̀ sọ̀tá àwọn wo ni wàá ní sọ̀tá ń jọ́ àlìkìyàmà. illal muttaqina. ọlọ́ni illal muttaqin àfàwọn ọ̀rẹ́ tán bá ń bára wọn ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. àwọn ọ̀rẹ́ tán bá ń sòdodo ọ̀rọ̀ fúnra wọn ọ̀rẹ́ tí yẹn bàdàlì jẹ́ndà ni. ba'duhum li ba'din aduwwa illal muttaqin. ọlọ́ni gbogbo ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ bá bára yín ṣe lórí tọ́lọ́run tẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín lórí tọ́lọ́run ọ̀rẹ́ tí yín ò ní maláyé nìkan ẹ tún sọ̀rẹ́ dálì jẹ́ndà. ya ibadi. ọlọ́run bá jọ́lì kìyàmọ́ o ẹ̀yin ọ̀rẹ́ lórí ìbádà ẹ̀yin ọ̀rẹ́ pé ìbẹ́ bá ti ń lọ́wọ́ àṣì ẹ pè mí lọ́wọ́ ẹ fẹ́ náwó sí tọ́lọ́run ẹ máa kọ́ lọ́ra ẹ pé ọ̀rẹ́ mi o èmi náà ti dá sí ìwọ náà dá sí o àdúgbò ń bàjẹ́ ẹ wá kóra ẹ jọ pé ẹja tún un ṣe ẹbí fẹ́ bàjẹ́ ẹ má jẹ́ ká jà o lágbájá àti lágbájá ń jà ẹja gbìyànjú ẹja tàtúnṣe rẹ̀ ọlọ́run níjọ́ lè kìyàmọ̀ ọlọ́run ọmọ ayé mo wá pè é tó. la khawfun alaykumul yawma. ọlọ́run ní ẹ̀yin ẹrú mi o ẹ̀yin ọ̀rẹ́ rere tẹ ẹ kúnra yín lọ́wọ́ lórí tèmi ọlọ́run la khawfun alaykumul yawma ọlọ́run ní ìpayàwó sínú ọ̀rọ̀ tí lónìí. wala antum tahzanun. ọlọ́run ìbáyé bá ń banújẹ́ yọ̀ ní ìbànújẹ́ o. ìwà tuntun kúrú fi lọ́wọ́ o gbogbo ẹni tí máa ń béèrè pé kíyàn ọ̀yọ̀ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ tó dáa kí lè èrè rẹ̀ ní kíbọ́lọ́ yẹ̀lì kíyàmà bí gbogbo yẹn bá ń banújẹ́ ìwọ ò ní banújẹ́ bẹ́ẹ̀rù bá ń bà àwọn èèyàn ọlọ́run ní ayọ̀ ìpayà kó nú ọ̀rọ̀ tiẹ̀. alladhina amanu bi ayatina wa kanu muslimin. ẹ bá kẹ́ bá yòókù anabi wa muhammed jama. Allahu alayhi wa sallam. ẹ bá yòókù anabi dara jama. sallallahu alayhi wa sallam. anabi ní inna lillahi ibada anabi ní ọlọ́run ní àwọn kan nú àwọn ẹrú rẹ̀ tó dá àwọn ẹrú ọlọ́run ọba kan bẹ laysu bi anbiya anabi ní wòye sí anabi ọlọ́run o wọn yé sí anabi o wàlá ṣùwàdà kódà àwọn òkúkú sẹ́yìdì wọn yé sí anabi ọlọ́run wọn ò sì kúkú sẹ́yìdì àmọ́ níbi tí oore wọn pọ̀ tó níbi tí ìmọ́lẹ̀ wọn pọ̀ tó níbi tí iyì wọn pọ̀ tó níbi tọ́lá wọn pọ̀ tó ń jọ̀lẹ̀ kìyàmà yẹ̀gìdìtù wọn mọ̀lẹ̀ àǹbìyà kíkà Adam orí wọn pọ̀ débi pé àwọn ànábì ọlọ́wọ́n máa jowú wọn. àwọn ẹni tá a wí yẹ̀gìdìtù wọn mọ̀lẹ̀ àǹbìyà àwọn ànábì ọlọ́wọ́n máa jowú wọn pé àá oore tó o sí fáwọn eléyìí o sì ṣe fáwa náà kódà wà ṣúàdá àwọn tó kú sójú ogun náà àwọn náà máa jowú wọn lima kana tìyẹn Allahi azza wa jalla anabi ní nǹkan kọ́ni wọ́n ń jowó o ipò tọ́lọ́hún gbé wọn sí
àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún wa iyì tọ́lọ̀ ń ṣe fún wa làwọn ànábì Ọlọ́run jogún. Ya ibadi. La ilaha illallah. La khawfun alaykumul yawma. Faqala sahabatu àwọn sàábí wa dájú kọ ànábì wọ́n ní mani home ya Rasulallah àwọn àwọn Ọlọ́run ṣàánú níjọ́ náà àwọn ànábì Ọlọ́run tó máa wá jowúrú àánú náà táwọn tó kú sójú ogun tó máa jowúrú oore náà ta làwọn náà ànábì ní home qawmun tahabbu fillah ànábì ní àwọn tọ́lọ́wọ́n ṣàánú jọ náà òun làwọn tá ń bára wọn ṣọ̀rẹ́ nítorí Ọlọ́run. La ilaha illallah. wọ́n ń bára wọn ṣọ̀rẹ́ lójú ọ̀nà tọ́lọ́hún. wọ́n ń kúnra wọn lọ́wọ́ lérí bí Islam ó ti máa dàgbà sí i. oore tọ́lọ́hún ó ṣe fún wọn jọ̀lẹ̀ kíámà. oore táwọn ànábì Ọlọ́run máa béèrè fúnrú ẹ̀ táwọn tó kú lójú ogun máa béèrè fúnrú ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa. La khawfun alaykumul yawma. ànábì ní ìfẹ́ tán ní síra wọn abá múmínì ànábì ní ìfẹ́ tí wọ́n ti dá wọn yìí torí Ọlọ́run ni o alágẹ̀rì arihamin bainahum kìí ṣe torí pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹlòmíì àfihàn ara wọn torí pé ẹbí wa ni ilé ìyá wa nu ilé bàbá mi nu ẹ̀jẹ̀ kan ni wá ànábì ní kìí ṣe ìfẹ́ ti mọ̀lẹ́bí ẹ̀rí gbọ́jà mọ́ wàlá àmúwàl kìí sì ìfẹ́ torí owó ẹlòmíì fẹ́ràn yẹn nítorí owó pé ẹja súnmọ́ báà náà bá súnmọ́ ó ṣeéṣe káàánú òdo lówó Ànábì ní fawallahi ẹ̀ sì yorùbá Ànábì. Sallallahu alayhi wa sallam. Ànábì ní mo fọlọ́ ń búra o inna wujuhahum lanurun Ànábì ní ẹ̀rí àwọn ojú wọn lanurun kìkìdá mọ́lẹ̀ níjọ́ kìyàmà wa innahum la ala manabir Ànábì níbi tó tún wá wà èrè òkè tó ga mímbàr wọ́n olóhùn gbìn wọn gèrè òkè náà gbogbo ayé ọmọ wa wò wọ́n pẹ̀lú ìmọ́lẹ̀ àti àpọ́nlé àti àánú Ọlọ́run àti iyì ayé ọmọ wa béèrè pé kí làwọn ènìyàn ṣe tọ́lọ̀ fi dá wọn lọ́lá báyìí wọ́n ní àwọn ọ̀rẹ́ tán ń bára wọn ṣọ̀rẹ́ láyé nù torí Ọlọ́run ni wọ́n fi ń nífẹ̀ẹ́ ara wọn àwọn Ọlọ́run dá lọ́lá báyìí. La khawfun alaykumul yawma wala antum tahzanun. Ọlọ́run ní ayé tá a wí la yakhafuna Ọlọ́run ni wọ́n Ànábì ni wọ́n ò ní páyà ìpáyà ò ní jẹ́ tiwọn idha khafa an-nasu lọ́jọ́ tí gbogbo ayé bá ń bẹ̀rù tí kálukú bá ń pẹ̀rẹ̀ pé yé àmọ́ bí alìkìyámọ̀ ti rí iná láwọ̀ ni àbálìjánà àmọ́ bí ó ti rí ni àwọn tán bá dó tira wọn lórí tọ́lọ́hún ìpayọ̀ níjẹ́ tiwọn. wàlá yẹfúzà wúnà àní já wọn láyà àní sẹ̀rù bà wọn ẹ̀rù ò ní bà wọn àyà ò ní já wọn. ìdá fàṣí anas bí gbogbo kálukú bá ń jáyà pé yé ọlọ́mọ sánú wà bó láti dì í ìmọ̀ ọ̀rọ̀ mọ̀ mi Ọlọ́run ni ọkàn tí yín kọ́ balẹ̀ nítorí ìfẹ́ tòótọ́ ìbánisọ̀rẹ́ torí Ọlọ́run tẹ́ ẹ ṣe. La khawfun alaykumul yawma. ẹ sì bá ń gbọ́dọ̀ tóbi dára jẹ́ náà. wala antum tahzanun. ọ̀rẹ́ àfàmú mẹ́rin. Ajakumullah. ọ̀rẹ́ a máa múni sórí ibú. bí yẹn bá bọ́ lórí ibú ni yóò sórí ibú. Idha kunta fi qawmin fasahib khiyarahum. bọ́ọ̀lù ti wá múni sórí ibú bẹ́ẹ̀ lọ́rẹ́ a máa múni sórí ire wọ́n ní lágbájá ń gbòòlò náà wá gbòòlò ti rí mọ́tò wọn ní ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ló gbélé lọ́wọ́ wọ́n ní lágbájá ń kọ́ hajj tó lọ ń bolo wàlá ọ̀rẹ́ mi mo sì lọ káàmpù ẹnìkan náà bá rìn mí náà Mákà. Idha kunta fi qawmin fasahib khiyarahum. ولا تشرب الأردى فتردى مع الردى فتردى مع الردى فتردى مع الردى. gbogbo ẹni tí yàn bá bá rìn wọ́n ní bàbá bí yàn bá bá já rìn àyè ẹ̀kọ́ ni àgùntàn tó bá já rìn yóò jẹ̀gbẹ́. Lukumanu aliakim radiyallahu anhu. wòlíì Ọlọ́run ńláńlá ni àwọn apọ̀mọ rẹ̀ jòkó ó ní ya bunayya ó ní ìwọ ọmọ mi ọ̀rọ̀ wà ọ̀rọ̀ tí mo ní sọ fún ọ ni pé iyyaka
wàsọ́hìbà sùúì ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ bú ọ̀rẹ́ tí bá ti ń mutí ṣọ́ra fún ọba mú ọ̀rẹ́ tí bá ń parọ́ ṣọ́ra fún yọkọ̀ nírọ́ kípa ọ̀rẹ́ tí yíwọ́ padà tí ń jalè àfi kó jìnnà sí o ọba jà o ọ̀rẹ́ alábòsí ọ̀rẹ́ olófòófó mọ̀nàfìkì ọ̀rẹ́ ọlọ́tẹ̀ àfi kó jìnnà sí àwọn ń sọ owó fóyàn fún ọ pé lágbájá ọgbọ́ lágbájá mà lóyún wọ́n wá ń gbẹ́nu lẹ̀ bọ́ bá kàn wọ́n náà yóò rò tiẹ̀ náà. إذا كنت في قوم أصاحب خيارهم. wọ́n ní wọ́n máa kó lágbájá wọ́n kó mọ́rógà ní junction wọ́n má lè mi mọ̀ wí o bàbá wa rorú ẹjọ́ fún ọ ọyọ ẹni tó wà rojọ́ ọ̀hún ọyọ kọ́ gbára ni pé èrì yóò pé. فصاحب خيارهم. àbá àmọ́mẹ́rì èyí ṣe tán ọ̀ràn tiẹ̀ ta ni ò ní tiẹ̀ lára. فصاحب خيارهم. gbogbo tí bá ń lọ ládùúgbò ẹnu rẹ̀ láti máa gbọ́. afẹ́fẹ́ kílẹ̀ pé fẹ́ńdọ̀ gbọ́ kílẹ̀ tún lọ o wọ́n kílẹ̀ tún lọ o ẹ̀kílẹ̀ àrígbọ́ ẹ̀ wí fún wa. فصاحب خيارهم. gbogbo ẹ̀ ní ó sojú tiwọn. ولا تسرع àwìdá fàtẹ́rìdá màádì. abá àmọ́mẹ́rì àjẹkùnlá. ọ̀rẹ́ olófòófó abá lukumanu ni la tashab la tusahib abọ́ gbọ́ má ìyáàkà wàsọ ìbàsù yẹsẹsẹ àdámà ọ̀rẹ́ bújìnà sí ó ní fàyín náwó ka sẹ́yìn alimasulul torí pé ọ̀rẹ́ tí ọ̀dà ọ̀dà gẹ́gẹ́ bí idà tó mú bélébélé ni idà tó mú tá a máa jù sáwọn ọ̀tá lọ́rùn bẹ́ẹ̀ lọ́rẹ́ búrì ó ní yóò jìbúkà máa ń rọrùn wú tó o bá ń rí báyìí tí ó máa tàn yóò sì máa ṣe ọ́ lé mà pé idà yìí mà dáa ọmọ dáa ọ̀rẹ́ búnú o àmọ́ wáyà kébù àfárùwù bí dàwọn bá ṣiṣẹ́ tán iṣẹ́ tí ó ṣe ò ní ṣe rí lójúmọ́. ìdá kọ́ńtà fi kọ́mìn. ọ̀rẹ́ rẹ tó jẹ́ olófòófó tó jẹ́ mọ̀nàfìkì ó lè dá a láwọ̀ ó lè dá a ní rírí bí bá ń sọ̀rọ̀ ohun rẹ̀ lè dùn sí ọ àmọ́ bọ́bá ìjọ tó bá gbé dé fún wọn náà yẹ̀kìbùhù àfárùwù yóò bá etí ẹ̀ náà jẹ́. ìdá kọ́ńtà fi kọ́mìn. abátìrì mọ́mìnì. àjẹ́ àwọn kún wọn la. wọ́n ní ìyá kan ìyá lùbáríkà ọwọ́ bímọ. ọmọ yìí wá lọ ilé ẹ̀kọ́ ọwọ́ dé ọwọ́ wọnú yàrá màmá rẹ̀ fọ́nrán sùndúkà ọwọ́ rí àkótí kan tí ìyá rẹ̀ gbé kalẹ̀. Allah. sùndúkà ó rí àkótí ìyá rẹ̀ gbé àkótí kalẹ̀. Naam. ọwọ́ lọ bí àkótí náà fàṣàmàwù ọwọ́ lọ lè gbóòórùn àkótí náà ọ gbóòórùn rẹ̀ pé mami ẹ jẹ́ ń gbóòórùn àkótí yìí wò nígbà tí ó gbóòórùn rẹ̀ fàṣọdáfàwù dàrọ ìyàtẹ̀ntọ́ yìí bá nígbà tí ó gbóòórùn náà ọwọ́ rí i pé àkótí yìí mú òórùn tó dáa jáde òórùn tó dùn fakọ́lá ya umma ó ní màmá mi ẹ gbóòórùn tí mo gbọ́ ni ìyá ní kí ló rí ó ní nàá sunduqa ó ní màmá mi ẹ̀rí àkótì ẹ̀rí àkótì minna lè kàṣábì pákó ni wọ́n fi ṣe. La ilaha illallah. kìí sì ṣe pákó tùràrí pákó ni wọ́n ṣàkótì yìí. Naam. wàrà wù dárọ́ ìyá tí ń tọ́ yìí bá ó ní àmọ́ ìgbà tí gbóòórùn rẹ̀ òórùn tó dáa síntì tó dáa mo gbó lára rẹ̀ fún. ìdá kọ́ńtà fi kọ́mìn. ọlọ́wọ́ dákúnjẹ́ alálùbáríkà. aṣọ ibè kíyàrá hàn. wàlá tẹ́sí àbí. wàlá tẹ́sí àbí rẹ̀ àrídá fàtẹ́rídá máa dín. abọ́tùnì mọ́mìnì. àkíyà ọkùnrin. ìyá bá ní ọmọ mi o ọmọ yìí náà ní nam yá ni ya wàlàdì ìwọ ọmọ mi ó ní lóòótọ́ ni pákó ni wọ́n ṣe ń tòótọ́ kì í sì ṣe igi olóòórùn àmọ́ ìní èmi ìyá rẹ̀ wàdọ́ọ̀tù wárídàn
èmi ni mo fi dòdò kan síbẹ̀ òdòdó kan mo fi síbẹ̀ èmi ni mo fi fúláwà kan sínú àkótí náà fi hàn sunduk inú àkótí náà mo tọ́jú fúláwà yìí sí òdòdó ibẹ̀ mo tọ́jú ẹ̀ sí. Na'am. fúláwà yìí ló wá lóorùn la ibẹ̀ ni òórùn tó dáa wà fákítà sábà mínìwù rọ́ọ̀hì àtàtọ́ yíbà aljẹ̀mílà àtàrà fúláwà tí mo gbé sínú àkótí yẹn òun ló sọ àkótí tí òun náà wá ń rún òórùn tó dáa jáde. Idha kunta fi qawmin fasahibi khiyarahum. àbá múmínì yáà ní ìwọ ọmọ mi ẹ̀kọ́ nù ọlọ́run tó ní orí kìí ṣe rírí lásán fẹ́ kọ́ ọ kẹ́kọ̀ọ́ ni. Kunta fi qawmin. ntọ́lọ́ fẹ́ kọ́ ọkọ́ ni pé òórùn ń ta gbé sínú àkótí ọwọ́ kú ọ̀sọ́bà àkótí. fasahibi khiyarahum. àkótí ò lóòórùn láfa a máa gbé tó lóòórùn sínú rẹ̀ ọwọ́ kó ìbá ọwọ́ sọ di táwọn àwa pọ́n lé pé ẹja pọ́n gẹ́gẹ́ ọmọ ìyá wa ni wọ́n máa mí iṣẹ́ àbílẹ̀ àkàyàrà tó o bá fẹ́ yan ọ̀rẹ́ ọ̀fẹ́ báyàn rìn lọ́kùnrin ọ̀fẹ́ báyàn rìn kódà lóbìnrin ọ̀fẹ́ ìyàwó ni ọlọ́kọ ni iṣẹ́ àbílẹ̀ àkàyàrà àwọn èèyàn gidi ni ọba rìn tọ́ àwọn tí ó wà bí ìnáwó rẹ̀ táyọ̀ mọ́ ni àwọn èèyàn wá yàtọ̀ sérò. fasahibi khiyarahum. La ilaha illallah. wala tashabil arida fatarida ma'adi. àbá Kamaludin wọn náà ké pé idha kunta fi qawmin. idha kunta fi qawmin. àfà ó ní kunta fi qawmin ọmọ ìyá mi tó bá bára rẹ láàrin àwùjọ kan. fasahibi khiyarahum. àwọn èèyàn gidi bẹ̀ ni ọba ni o àfà Kamaludin. akramakumullah. ọfẹ yan ọ̀rẹ́ lọlẹ bá onímọ̀ alẹ alimu àwọn onímọ̀ là á bá sọ̀rẹ́ níta mo fẹ́ yan ọ̀rẹ́ mo bá láyé màkà sọ̀rẹ́ o yóò kó bọ̀. wala tashabil arida fatarida ma'adi. idha kunta fi qawmin. idha kunta fi qawmin. ó ṣe tán àti ìyọ̀rẹ́ ọwọ́ fẹ́ yọ̀rẹ́ sórí bùkìyàrá àwọn onílàákàyè tí làákàyè wọn pé tí làákàyè wọn mú bérebére tó máa fọ̀rọ̀ lọ tí wọ́n máa gbà ọ́ mọ̀ràn tó dáa ní ọyàn lọ́rẹ̀ẹ́. wala tashabil arida fatarida ma'adi. Allahu akbar kabira. wala tashabil arida fatarida ma'adi. alákẹ́bà ń gbọ́ lọ́wọ́ bá tóbi dáadáa jàmáà. Allahu akbar kabira. àwọn fẹ́ yan ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tá a máa yàn lọ́rẹ̀ẹ́ la fẹ́ kà yìí. Naam. ẹni a fẹ́ yàn lọ́rẹ̀ẹ́ wá wòye sí i àwọn èyí tó mú lọ́rẹ̀ẹ́ hùn sórí bẹ̀ fún wa. ọ̀rẹ́ gidi ya'muruka bil khairi ọ̀rẹ́ rẹ lẹni tí máa ń pọ́ láṣẹ kó máa ṣiṣẹ́ dáadáa. òun ni wọ́n máa pọ́ láṣẹ kó kírun àkókò ya'muruka bil khairi yọ pọ́ láṣẹ pé ìwà àtẹnitẹ́ ẹjọ́ ń jà ẹ lọ lè parí ìjà o ọ̀rẹ́ tí bá ń bọ́ ọ dákúnjà pé kódà kò ní parí tí ń bọ́ ọ sọ̀rọ̀ ẹ̀yìn kì í sọ̀rẹ́ rẹ èyí wọn ò ní jẹ́ kọ́lọ́wọ́n gbanu rẹ kọ́ gbàwẹ̀ rẹ báwọn. idha kunta fi qawmin fasahibu khiyarahum. ọ̀rẹ́ gidi yẹni hànkà ani sharri walimunkari ọ̀rẹ́ rẹ lẹni tí ọmọ kan ọ lọ́wọ́ kó omi wà tí ọ̀dà òun ni wọ́n sọ fún wọn pé ọ̀rẹ́ bọ́ọ̀ bá ti fọtí lẹ́yìn ní bọ́ọ̀rìn mọ́ o. Allah. ọ̀rẹ́ gidi nu bọ́ọ̀ bá ti fi gbótò mọ̀ yìí lẹ̀ òun dójú tì mí púpọ̀ ẹ̀ ní bọ́ọ̀rìn mọ́. ọ̀rẹ́ gidi òun lẹni tó sọ fún ọ ipe ìwà àtọkọ rẹ bẹ́ẹ̀ bá parí ìjà yín mọ́tẹ́lẹ̀ mi mọ́. fala tashab bil arida fatarida ma'adi. fala tashab bil arida fatarida ma'adi. ọ̀rẹ́ gidi yẹn ni hànkà ani sharri ọ̀rẹ́ gidi yọ kọ̀ fún ọkọ̀ mọ́sáyé dá
bí a gbọ́dọ̀ parọ́ ọ gbọ́dọ̀ ṣàbòsí Naam. ọ gbọ́dọ̀ pẹ̀gàn ọ gbọ́dọ̀ bàtẹ̀yà jẹ́ ọ̀rẹ́ gidi nìyẹn wọ́n yìí kó rì búkà ilà lọ́ọ̀yì ọ̀rẹ́ rẹ tí ó bọ̀ níwájú ọlọ́run yìí kó rì búkà ilà lọ́ọ̀ yóò máa mú ọ súnmọ́ ọlọ́run ni. bẹ́ẹ̀ ẹjájọ lè kírun ẹjájọ kíjà máa o òun ní ọ̀nà létí gbẹ mẹ́gbàgbé o ọ̀la làlámísì o ẹja gbàwẹ̀ ọ̀rẹ́ rẹ gidi ní ọ̀nà létí gbẹ ọ̀la làràfá o ẹ mẹ́jà gbàgbàwẹ̀ tá a máa gbà o aṣúra o tásúà o ọ̀rẹ́ gidi yòókọ́ rè búkà ilàlá yóò ràn yín létí pé ìyá wa àdúrà tán fún wa látàlátù lánàá ǹjẹ́ ṣe ti ṣe ti yín Fala. afa ṣe sùúrù Naam. ọ̀rẹ́ rẹ ní ọ̀nà létí pé àwẹ̀ ramadana tẹ ẹ jẹ lọ́dún tó lọ ṣe ẹ ti san. Ala tasabila aida batarida ma'aradi. kọ́lá tẹ̀sí abilà. Wala tasabila aida batarida ma'aradi. ọ̀rẹ́ rẹ yùbọ́ ìdúkà ánìlì àrọ́bì wá ṣaitan ọ̀rẹ́ rẹ yóò gbé ọ jìnnà sí Sátánì gbogbo wa tí ọ̀dà ọ̀rẹ́ rẹ yóò gbé ọ jìnnà sí gbogbo tí ọ̀dà ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rẹ́ rẹ yóò wà ní má jáde bẹ́ẹ̀ o ọmọ òrukàn tó gbẹ́sẹ̀ lódúkìá rẹ̀ ọ̀rẹ́ rẹ tó wá mọ̀ yóò wá kọ̀ fún ọ pé bí yẹn bá jẹ́wọ́ ọmọ òrukàn iná ní jẹ́ Allah. ọ̀rẹ́ rẹ ni ó kìlọ̀ fọ́rẹ́ rẹ̀ pé owó èlé tá a gbà yìí ti tó owó èlé yìí ti tó ẹ júwe fún wa talẹ́ni tó gbowó èlé soríire Kò sí. pé lágbájá gbowó èlé bí yẹn bá gbowó èlé àfa Kamaludin bọ́ bá fi dẹ̀ra wọ̀ ẹ máa wo gbogbo wọ́n fara tútù kó mẹ́. Fala tasabila aida batarida ma'aradi. wọ́n tẹ̀sí abilẹ̀. Wala tasabila aida batarida ma'aradi. ẹlẹ́kẹ̀ẹ́bá ní Allah. Allah. àfa Kamaludin Akramakum ọlọ́wọ́n ọba lọ́ba Allah. tó gbára lé ọlọ́wọ́n ọba lọ́ba tó fẹ̀yìntì wọn á ní ẹja wa náà débẹ̀ bóyá dolówó wallahi tallahi ìyẹn ò lè dówó látara rìbá Allah. ẹ gbọ́ tó lọ́n wí ni ọlọ́run ní yẹ̀mọ̀ hákù lọ́wọ́ rìbá ọlọ́run ní mo ti yọ àánú mo yọ àlùbáríkà mo yọ oríire mo yọ àgbéga mo yọ iyì mo yọ ìkẹ́ mo yọ ìgẹ̀ mo yọ kù nínú gbogbo ìgbésí ayé rìbá àtẹni tí bá ń gbà àtẹni tó fún yàn àtẹni tó sóńdùó àtẹni tó gbà fún rẹ̀ kò wá sẹ́ni tí ó mọ̀ ó kú lílo. Anil mari la tas'al. ọ̀rẹ́ rẹ̀ Abu Kamaludin. Akramakum Allah. ìta àwọn yìí yóò dùn ẹlòmíì. pé kí tààràn ẹlòmíì wà ní kí lóò máa wá jẹ ẹ mà jánu Ọlọ́run. Wasala ọkọrin ni. Abu Kamaludin. Akramakum ẹ jánu Allah. Ọlọ́run níjọ́ tẹ̀ẹ̀tì nílẹ̀ akáyì tẹ̀ẹ̀tì ìgbọ́n máa jẹ́ àmú ta ni ń bọ yín jọ náà. Allah. Ọlọ́run ẹja lọ lè gbára lé. Ọlọ́run ẹja gbọ́kànlé. àwa tá a wá sọ yìí la fẹ́ràn yín jù torí pé ní bá ṣerú ẹ̀ tọ́ba yìí bá kúkọ̀ nípàdé àná Ọlọ́run. Allah. ẹni tí bá wá ń sọ fún ọ yẹn àbàbò yóò bá ìdúkà á ní ṣèyítọ́n ọ̀rẹ́ tí bá ń mú ọ jìnnà sẹ́sù torí sẹ́sù ni kíyàn máa gbowó èlé ìsẹ́sù ni kíyàn ṣàbòsí ìsẹ́sù ni kíyàn gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀rẹ́ tó bá mú ọ jìnnà sí ọ̀rẹ́ rẹ nu má bàjá àyèbínú ẹ̀ àyèsọ̀tẹ̀ rẹ̀. Wa kullu qarini. La ilaha illallah. Filimu qani yaqtadi. ọ̀rẹ́ gidi yusimi uka alẹ́ ilima náfìà ọ̀rẹ́ rẹ ni ó máa mú ọ lọ bí tó ti máa kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn. Allah. òrí gbọ́ Akramakum Allah. àwọn ọ̀rẹ́ gidi nù yóò wá mú ọ lọ pé àmọ̀ tó gbúrò lé kéwù kan mi báyìí ẹja lọ
wọ́n ní abẹ́bádìí ansọ́ọ̀lù Islam ní gbogbo ọjọ́ Jímọ̀ àríwá sí gbọ́ ọ̀rẹ́ rẹ lẹni tó bá mú ọ lọ́bẹ̀. bí ẹja lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tá a ti kó ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa tá a ti gbọ́ bá ti lu ayé wa ọ̀rẹ́ gidi ó mú ọgbọ́ yìí hùn àní Alájà Lágbájá ṣe é ti wo wá sí báyìí tí bàbá oníwàásí àgbáyé ṣe. rahimahullahu ta'ala. ǹjẹ́ ẹ gbọ́ wá sí báyìí táfà Lágbájá ṣe ẹni tí bá mú ọgbọ́rọ̀ Ọlọ́run ẹja lọ wọn ní akẹ́ Kùránì ṣe gbàgbé Àlàmísì ní wàásù lọ́wọ́dọ̀ ọ̀rẹ́ tí máa wá mú ọ wá gbọ́ wá sí yàn yín òun lọ́rẹ́ rẹ tẹ́jọ pàdé l'Àlìjánnà. idha kunta fi qawmi. Ọlọ́run jẹ́ sórí rẹ kàmá. wasahibu khiyara. Bàbá Kamaludini. akramakumullah. ọ̀rẹ́ rẹ yusimu kẹlẹ̀ kọ́wùlà sọ́ọ́díkọ̀ ọ̀rẹ́ rẹ lẹni tí yóò máa sọ yóò máa mú ọgbọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òtítọ́ ni yóò máa sọ létí rẹ ọ̀rẹ́ rẹ nu. ẹ ti bá ti ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wá bọ́ eré ibú tí ẹ fẹ́ kó rọrùn. fala tashabi. Bàbá Kamaludini. ẹ ti bá ti ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí ò lè sọ lójú ọlọ́rọ̀ ẹni bá ti gbé ẹ déwájú rẹ ọ fẹ́ kó àgbákò rọrùn. má ti wá sọ pé ẹ̀rí ìyá Lágbájá ẹ̀rí bàbá Lágbájá tó ń sẹ báyìí nífa ọmọ wa bí lọ́wọ́ kan náà pé ǹjọ́ ń tọ́ sọ yìí ṣé ká pè é bí tó ti mọ̀ bọ́ọ̀lù rẹ nu kí n ká pè é kó jòkó kí wọ́n ní ó jòkó bó o ti wá wí ni wá tún wí lójú rẹ̀ bọ́bá yẹ pé ọ̀rẹ́ gidi ni ọgbọ̀n tí ó wù yóò ní ẹ lè pè wá kí n sọ mo lè sọ lójú ẹ̀ bàbá jọ rẹ tí ó kó bọ́ wájú Ọlọ́run ètí tí ó fọ́n nípa irọ́ kìí ṣe bí báwọn kẹ́ẹ̀ka dáàmà ní ọyọ kó o fún wọn ní pé láyéláyé rẹ ọ̀rọ̀ kétí méjì má gbọ́ má gbèdéwájú mi má. alátàsí àbí ẹ̀la àrídá bàtà àrídá máa rọ̀dí. ẹlẹ́kẹ̀ bá ń gbọ́ lọ́wọ́ ọba tó bí dáadáa jẹ̀mọ́. Allahu akbar kabira. ọ̀rẹ́ rẹ lẹ́ ń gbọ́ ni àwọn tó yàn lọ́rẹ́ nu ọ̀rẹ́ rẹ yóò á rè fúkà ọgbọ́n Bàbá Kamaludini. akramakumullah. yòyúbà nàfsíkà ọ̀rẹ́ rẹ tí ó mọ ọ̀làánú Ọlọ́run rí yọnu Ọlọ́run òun ni yóò á rè fúkà òyúbà nàfsíkà ọ̀rẹ́ rẹ lẹni tí ó máa sọ bí tó kù sí fún ọ. Allah. ẹ̀yin ìyá wa ti ẹgbẹ́ yẹn bàbá mi. Naam. bí tó kù sí bí Lágbájá èyí kírun jàmọ́ o kù sí bí èyí hùn. òní tíjú rẹ bó tilẹ̀ kọ́ ga tó yọ̀ sọ fún ọ ọ̀rẹ́ rẹ nu. akramakumullah. Lágbájá ọkàn bímọ kalẹ̀ ní bí ọmọ ẹlẹ́dẹ̀ ọ̀tọ̀ wọn ibi tẹ́lẹ̀ mi kù sínú. Lágbájá èyí pọ́kọ rẹ lé wọ́n máa rò pé àwa là ń kọ́ níkọ̀ọ́kùkọ ni. ọ̀rẹ́ wa ọ̀rọ̀ rẹ ti pọ̀ jù ọ̀rẹ́ rẹ ní sọ fún ọ gbogbo tó lè mábùkù kan wájú Ọlọ́run láyé bí yẹn bá ti fẹ́ràn wótò gbogbo ntọ́ bá rí ní ọ̀sọ̀ àbùkù máa kàn ni ọ̀rẹ́ rẹ ní wàá sọ pé Lágbájá ọ̀rọ̀ máa sọ ẹnu rẹ̀ láàrin àwọn olóbìnrin lé láàrin ọlọ́mọ ìwọ nìkan lọ́nu rẹ̀ dùn jù ni máa tẹ máa rán lábẹ́rẹ́ ọ̀rẹ́ rẹ sọ fún ọ pé ìtì ń kù díẹ̀ káàtó ọ̀rẹ́ tí ì bá sọ ọ̀rẹ́ rẹ yóò máa wọ ọ̀ràn ní tábùkù ó fi kàn ọ́ njọ́ tábùkù bá kàn ní àṣọ kò sí sọ. wọ́n ní ìyẹn fẹ́ ṣe nǹkan tó mà kó lè kó ẹ̀tẹ́ bá tó o bá fẹ́ràn rẹ̀ kó tó ṣe é ló ti sọ fún un bí ọ̀rẹ́ wa mo gbúrò Lágbájá pé o fẹ́ ṣe kan báyìí má ṣe o ẹ̀tẹ́ ní bẹ́ẹ̀ o ọ̀rẹ́ nu yóò jọ ọmọ ibi tó kù sí pé Lágbájá rọra máa jẹ gbèsè yìí pọ̀ kí ló ń fi ṣe gan bí yìí bá wá gbèsè bí tọ̀hún bá wá gbèsè ọ̀rẹ́ rẹ ni ó sọ fún ọ. idha kunta fi qawmi. ọlọmọ sí wa ló gbèsè. wasahibu khiyara. ẹ sì sábẹ́ àdúrà náà dáadáa. alátàsí àbí ẹ̀la àrídá bàtà àrídá máa rọ̀dí. Bàbá Kamaludini ọ̀rẹ́ rẹ abọ̀gbọ́ yóò á rè fúkà òyìnbá nàfsíkà yóò sọ láyé fi rẹ fún ọ gbé láyé fi ọ ti fẹ́ràn oorun jù kátẹ́gùn má fẹ́ sí ọpẹ́ rẹ ni ó ti lọ́nu kó má fẹ́ ni ọ̀rẹ́ kan sọ pé wọ́n ti wá fẹ́ràn ọmọ yọ ọ́ tí wọ́n forun gbé ọ lọ èsì
إذا كنت في قوم wá sí wọn yàrá lẹ́yìn. فصاحب خيارا ọlọ́run wa kanu ká wọ́n ti lọ́jọ́ ní lásán ni ó ti sùn. ألا تسعى بالردى فتردى مع الردي. afa kamalu diini. أكرمكم الله. ẹlòmíà ọ̀rẹ́ gidi ọ̀hún sọfọ́ rẹ̀ pé ọ̀rẹ́ wa bàbá ti lọ dáàbò mọ́ sọ́ńtọ́ máa jẹ́ o ọ̀rọ̀ àndóni mọ́tò yàfẹ́ yàgbẹ́lẹ̀ náà wáyé ebi ọ̀fẹ́ yìí wo àmọ́ ọ̀fẹ́ yàgbà ọ̀rẹ́ rẹ̀ wà sọ pé ọ̀gbẹ́ rẹ̀ ti pọ̀ ọ̀rọ̀ àmọ́ ẹ̀mọ́ tó máa jẹ́ bá ti tráfù. ولا تسعى بالردى فتردى مع الردي. ẹlẹ́kẹ̀ bá wọlé ọ̀bọ tó bi dáadáa jàmá. الله أكبر كبيرا. ẹ bá yòókù nẹ́bì. صلى الله عليه وسلم. àbá amúmínì orin kan bẹ́lẹ̀ ọ̀rẹ́ bá ń ké kíní kan. أخلاء رجائهم كثيرا ọ̀kédè. ولكن في البلاء هم قليل. àbá amú ọ̀rẹ́ tó fẹ́ yàn ọ̀rẹ́ gidi tó fẹ́ yàn ọ̀rẹ́ àbá amúmínì. ọ̀rí gbọ́ ìdá sọ́hábùtà wùzánàkà ọ̀rẹ́ tí ó máa kó àpọ́nlé bọ́ ni ọ̀yàn lọ́rẹ̀. ẹni tó wà lọlé táwọn ará ilé wọn ni èèyàn rí o tó ẹni tí wọ́n dìde fún agboolé yìí o àmọ́ tó o bá lọ́rẹ̀ gidi tó wá tẹ̀lé lọlé wọn wọ́n wàá dìde fún yín papọ̀ pé ọ̀rẹ́ torí pé máa ń dìde fún òun tẹ́lẹ̀ ńlé wọn. Allah. ẹni tó máa fojú rẹ̀ wò nulẹ̀ ọwọ́ bá a sọ̀rẹ́ ọwọ́ lọlé wọn wọ́n wàá dìde fún wọn pé alhamdulilayi wọ́n wàá gan fọ́tò ẹni tó wọ́n ni wọ́n ń bẹ yà fọ́tò wọ́n kàn gan ọ̀nà papọ̀ ni. ọ̀rẹ́ gidi nu. أخلاء رجائهم كثيرا. wọ́n ní lágbájá ń jalè òun lọ́wọ́ wá yàn lọ́rẹ̀ẹ́ ọjọ́ tó bá di pé wọ́n bá ń kó o lọ sí Kérémànjé màmá ni wọ́n máa dákọ̀ àwọn tí wọ́n jọ náwó yọ̀ọ̀kà ọmọ. أخلاء رجائهم كثيرا. àbá àmúmínì ẹni tó lè kó ìbọn tó lè kó àpọ́nlé bọ́ tó lè kó ọ̀la bọ́ òun ni èèyàn lọ́rẹ̀ẹ́. ẹni tí ò ní tí ó ṣe fún ọ lóore tí ò lápọ́nlé kankan la má mú lọ́rẹ̀ẹ́ o. ṣe rí gbẹ́gbẹ́ àti nkéwu báyìí. àwọn ni àfa ọ̀rẹ́ rẹ òun ni man ìdá sọ bátíkà fákọ̀tún ọ̀rẹ́ rẹ lẹni tí ó jẹ́ pé bó sì bá bọ́ ọ múlẹ̀. bádẹ́wò bá dé pé ẹ wá wówó sọ̀tún ẹ wá sósì ẹ wá rówó mọ́ jáàdà lákàbí máa lè yí yóò wá tọwọ́ bá pò tiẹ̀ yóò wá bùn ọ lówó bí ọ̀rẹ́ mi àṣírí rẹ kò gbọ́dọ̀ tú ọ̀rẹ́ rẹ nu ọ̀rẹ́ rẹ tí bá ń lùlù bámúbámú la yó àmọ́ pé bí ń pẹ̀nẹ̀ kọ̀ọ̀kan pàátì kìí sọ̀rẹ́. أخلاء رجائهم كثيرا. àbá àmúmínì ó bímọ kínní wọ́n wà yunifásitì ọmọ kejì òun wà ní polytechnic ọmọ kẹta òun wà ní education gbogbo ọmọ tiẹ̀ sì wọ́n lọ léwe wọ́n graduate masters kankan kọ̀ wá bí ọjọ́ kórí kó wá bí ọ pé àwọn ọmọ rẹ̀ kí ló dé táwọn lọ léwe kó fi wá rójú rò pé láti bàbá wọn náà kọ̀ rọrùn ọ̀rẹ́ tí ò lè ràn ọ́ lọ́wọ́ níbi ìjẹ́yìn àwọn ọmọ rẹ̀ pàátì kọ́ ọmọ nílò rẹ̀ pé ọ. أخلاء رجائهم كثيرا. àbá àmúmínì أجزاكم الله. ẹjọ́ jòkó síta níwájú agbolé náà lẹ jòkó ẹ wá rojọ́ látago méjì fa títí àbí àti ẹgbẹ́ látago méjìlá ni ẹ wá rojọ́ fago méjìlá kálukú wá sí ọgbọ́ wọn fẹ́ lọ lè jẹun ọ̀sán ẹ sì lọ wọ́n sì jòkó òsì dìde wọ́n tún dé bọ̀ ńbẹ̀ náà ìyá kíní èmi náà ń bọ̀ o à ń jẹun lọ́wọ́ ni o ẹ sì jẹun dé wọ́n tún dé alásàrì ìlú ẹjọ́ kírun wọ́n ti kírun wọn tó àlọ́ lè dáná o tún jòkó náà aago márùn-ún aago mẹ́fà aago méje ń lù wọn kálukú tún ra kókó rọ̀lẹ́ kò tún yọwọ́ lápò ọ̀rẹ́ tó wá dákẹ́ tí òbí ọ pé lágbájá kí ló dé ẹ̀ ń gbàwẹ̀ ni tẹ́lẹ̀ kó ti gbé nu o ní sọ pé o lówó lọ́wọ́ ni ẹ̀ ń gbàwẹ̀ ni ó náà ní ìgbàwẹ̀ torí pé ọwọ́ tí máa ń dun ni àyè tì bọ́ bí aṣọ tọ́ba lọ ń gbàwẹ̀ ìyọ́jẹ́ o àgbàwẹ̀ change wọn lọ́pọ̀ yorùbá yá yọ̀rọ̀ yorùbá ní change pọ̀ lọ́wọ́ mi ni change pọ̀ lẹ́yìn. أخلاء رجائهم. àbá àmọ́mìnì tọ́ba jẹni tó kúndú ẹ̀fẹ̀ wọn ni nọ́mbẹ̀ ń gbà tọ́pọ̀ lọ́wọ́ rẹ̀. كثيرا. ọ̀rẹ́ rẹ tó mọ̀ pé ẹni tẹ́jẹ̀ ńlẹ̀ yóò wá gbẹ̀yìn wá mẹ́jẹ nìkan kan mọ́ o ọ̀ya èlìbọ́ ke méjì rè ráìsì ke méjì rè epo rè abọ̀gbọ́ ata rè iyọ̀ rè
mangire yóò tún wá fi mímọ́ àwọn lè fún ọ àyíbá àmọ́ ẹ̀ rẹ̀ yín ọ̀rẹ́ rẹ̀ nù. أخلاء خير كثيرا oríkè ولكن في البلاء هم قليل. àfọ̀ oní akíláwù أخلاء ọ̀kẹ́dà الخير ó ní ẹ̀rí àwọn ọ̀rẹ́ gbàtara bá ń dẹ̀yàn هم bí bá ń كثيرا dáa fún ọ lọ́rẹ́ máa pọ̀ lọ́wọ́ yẹn هم wọ́n ti ń كثيرا dáa fún lọ́wọ́ ni kó o múra káyé má bàjẹ́ fún ọ agbátìẹ ń da lọ́rùn. ولكن في البلاء هم قليل. àfọ̀ àmúmínì bàdáwò bá dé àwọn yóò fẹ́rẹ́ gbé alẹ́ ni ti ń dáa fún lọ́wọ́ ni kó múra أجاب الله. ẹni tí wọ́n bá ń wò pé lágbájá náà ni òun náà là ń wo ayé ń gba tiẹ̀ èyí sùn bí ti ń dáa fún àwọn àkànnà fẹ́ kọ́ dáa fáwọn wọ́n fẹ́ kó kó lérí láì kí wò ó sún káwọn ò lè bà bọ́wájú wọ́n náà wàá bẹ lọ́hùn pé ọlọ́hun mo fẹ́ lò dójú àmì àmọ́ bàbá fẹ́ lò dójú àmì ọ̀ gbọ́dọ̀ bẹ lọ́hùn kọ́ bàjẹ́ fẹ́ nìkan torí pé ojú sámà yìí tú ẹyẹ fò akíláwù أخلاء هم كثيرا. àfọ̀ àmúmínì ọ̀rẹ́ rẹ ìdárọ̀ amínka hasanatan tó bá gbúrò dáadáa lára rẹ nàṣàrọ̀ ha òun ni ọmọ bá wọ fún akí. salamu aleykum ṣe gbọ́ o alájà lágbájá lọ Mọ́kà o wọn à ní ìbòlẹ̀ ti gbọ́ lágbájá lọ sọ fún mi ẹni tí bá ń bọ̀ kéde oríire rẹ á ṣèyàwó o lágbájá bímọ o á sì kóńjọ́ mẹ́jọ ibi tí ìfẹ́ bá ti wà ìyá ọlọ́mọ ọ̀gbúrọ̀ máa fẹ́nu ànọ́ọ̀sì kó máa rẹ̀. Masha Allah. wọ́n á ní ẹ sọ fún mi kí tẹ́ ẹran mi kí n máa yín kéde ni wọ́n èèrè yàn nílò èyí wọn mọ́. هم كثيرا. ẹ wà sọ fún wa pẹ́ sí ìyàwó ọ̀rẹ́ yóò sọ fún wa ẹ̀yin sọ ọ̀rẹ́ mi sí wọn ni. ajẹ́ ọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nu tó o bá nífẹ̀ẹ́ rẹ̀ kò sẹ́nìdì kan rọ̀ wọ́n lá kó ma wọ́n máa kó ma kọ̀rọ̀ ni wọ́n lá sí ìyàwó wọ́n máa sí ìyàwó kọ̀rọ̀ ni wọ́n lá sàjọyọ̀ Mọ́kà wọ́n máa ṣe kọ̀rọ̀ ni ọba kéde ọ̀rẹ́ rẹ̀ ìdárọ̀ amínka hasanatan ẹni tó mú lọ́rẹ́ nu o Naam. ọ̀rọ̀ amọ́tò ẹni tó wá súnmọ́ pẹ́típẹ́tí àwọn òbí rẹ̀ wọ́n sọ pé àwọn ògbópọ̀ ọ̀rọ̀ amọ́tò gan ọlọ́lé wọn ni àwọn gbà mọ̀ ń gbọ́njọ níyẹn pé ọ̀rẹ́ yóò sì wá sọ fún wa ọwọ́ àmọ́ sọ pé ókè má wọrí ó dìlí tiẹ̀ náà ọ̀rẹ́ báwọn. أخلاء خير كثيرا. àbá àmúmínì Naam. ọlọ́léèwé ọwọ́ gbé first class ipò kínní nù jáde ọwọ́ gbé jáde gbogbo ẹni tí bá ń bọ̀ kígbe kí tí bọ́ ń pariwo kí ọ̀rẹ́ rẹ̀ nù pé àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o wọ́n ní lágbájá fẹ́ sílé wọ́n ní wọ́n náà mọ́sálá ìwá o kọ́ wá rù lérí bí ìgbà tó yẹ kó òun gangan lọ kọ́lé ọ̀rẹ́ rẹ̀ ni ó gbọ́dọ̀ kọ̀yìn sí. أخلاء خير كثيرا. ọ̀rẹ́ rẹ̀ ọmọ ìyá mi lélẹ́yìí tó ń gbọ́ wá sí wa ní rọ́ọ̀dù yẹn àyìn àfa mọ́mìnì ìwé ìdárọ̀ amín kàṣẹ́yí àtàn tó bá gbúrò tí ò dá lára rẹ̀ kàtàmàá yóò àbọ̀ ọ̀fìn pamọ́ ní ọ̀rẹ́ rẹ̀ nù ọlọ́run ló ṣèṣì wá ni ọlọ́mọdé aládánwò bú Àmín. ṣe amínà ni Àmín. wọ́n ní ọ̀tọ̀ ara náà ni wọ́n ní ọlọ́mọdé àṣàgbákò ọlọ́run wa lọ́wọ́ atúnṣọ́rẹ́ rẹ̀ kan lọ́wọ́ yóò àgbọ̀dọ̀ gbọ́ o ọ̀rẹ́ rẹ̀ lè ń bá bọ̀ bò ó wọ́n ní àkọ́dà lágbájá àgbọ̀dọ̀ gbọ́ gbẹ̀jẹ̀ láàrin òde gbẹ̀jẹ̀ jẹ̀dí ní ìdààmú rẹ̀ wọ́n ti saranga òǹkà ti jábọ̀ ọ̀rẹ́ rẹ̀ bọ̀ bò ó. ولكن في البلاء هم قليل. àbá àmúmínì ọ̀rẹ́ tó jẹ́ gbèsè tí wọ́n ń pariwo kí ọlọ́run ló mú wọn iná nù gbèsè yóò pọ̀ èyí ìwé sọ̀rọ̀ rẹ o. ìdárọ̀ amín kàṣẹ yí àtàn tó bá rí tí ò dá lára rẹ nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ rẹ tó jẹ́ bànújẹ́ fún wọn gangan ọmọ wa rí lára rẹ kínú tiẹ̀ náà má bàjẹ́ òun ni wọ́n ń gbé bònú kí ọmọ ni wọ́n máa ṣe tó mú ẹ gbọ́ ni àwọn alágbájá ó ti yọ kéńgbé wọ́n ní mọ́nàmà àbọ̀ gbọ́ nàmà àlẹ́kà. أجركم الله. ẹ ló lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. من نام عليك. ẹni bá gbé ọ̀rọ̀ èèyàn wá bọ̀ yóò gbé tiẹ̀ náà lọ lè bẹ́ lómi. أخلاء خير كثيرا. aláfin mú mi rìn. أجركم الله. ẹ lọ́wọ́ bá a kan ṣe kíní kan mo ní àyẹ̀sọ́ fún kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ àwọn èèyàn.
kò tẹ́ tí ò nílà ọlọ́run bàṣírí wa ni ọ̀rẹ́ gidi bí àṣírí ọ̀rẹ́ rẹ bá tú sí ọ lọ́wọ́ tó bá jọ̀rẹ́ rẹ ẹni tó yàn lọ́rẹ́ nu o yóò àbọ̀ bò ó yóò àbọ̀ dé ma àmọ́ yóò kìlọ̀ fún ọkọ̀rọ̀ lágbájá tó ń yàn lálẹ́ sọmọ kí mo rí ọ òní gbẹ lọ́dún tèmi o àmọ́ njọ́ chásì rẹ̀ ọba tú kò lè pè rẹ o owó ẹgbẹ́ dáadáa tòṣùtọ́ lọ ọlápẹ́ nìkan kan sọ̀rọ̀ já sọmọ àpò tí náà yóò sọ fún ọ. Allah. yóò àrífúkà òyùbá nàfsíkà yóò jẹ ọmọ pé owó náà kọ́ ẹni okòó lọ kí náà kó dínkù yóò jẹ ọmọ àmọ́ kò ní pariwo pé njọ́ náà ti rí ọba tú yìí mọ́ sí o ọ̀rẹ́ rẹ nu. Akhillahu khayran kathiran. ọkọ mùmínì ọ̀rẹ́ rẹ ìdáàdà kárìtàwù billahi ọ̀rẹ́ rẹ nígbà tó bá sọ̀rọ̀ Ọlọ́run fún tó sọ fún pé Ọlọ́run sọ pé ànábì sọ pé tọ́mọ̀ àfi thawabi yìí yóò wá ní àwọn òsín ọ̀rẹ́ mi wọ́n fẹ́ kí n gba aládá lọ́dọ̀ Ọlọ́run lójú ọ̀sọ́ kò ní bínú ẹ̀mẹ́mẹ́ bí wọ́n bá ṣe wá ẹni tó bá ṣe wá sí fún ọlọ́rẹ́ rẹ̀ ó ti dá fóun náà ó ti mọ̀ sóun mutí ni kò mutí mo ti wá sí ọtí mo ní gbogbo ẹni bá mutí 40 ọjọ́ lọ́lọ́wọ́n fún ní gba gbogbo ìjọsìn rẹ̀ dandan ó sì gbúdọ̀ ṣe. Masha Allah. ìwà ń gba ìyálàyà kọlọ àti bàbá rẹ̀ pé àfa ọ̀rọ̀ yìí dẹ̀sọ̀ yìí mà lágbára èmi kò mọ wí Ọlọ́run ló wí. walakin fil bala'i hum qalilu. àbá mùmínì ọ̀rẹ́ rẹ ló ń kà yí o pé ta lọ́rẹ́ rẹ sáwọn tó ń bá nìsí máa ti rí nu. fala yaghurrika khullatun antu akhi. àbá mùmínì àwọn àfáwọn ní idha khawwaftahu tọba sẹ́rù Ọlọ́run ọba bọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ gangan idha khawwaftahu min adhabillah tọba sẹ́rù ìyá Ọlọ́run ọba bá bí ọ̀rẹ́ mi ha má parọ́ mọ́ gbogbo àwọn onírò níranú Ọlọ́run ọ̀rẹ́ mi tọba ti parí nǹkan wọn ládàá rẹ máa tètè wẹ̀ ìmọ̀ dínà àná Ọlọ́run mọ̀ yẹn ni gbogbo ẹni tó bá parí àládàá tí wọ́n máa tètè wẹ̀ abẹ́ntí máa ń gbé jẹ́nẹ́bà kí gbogbo àdúgbò wọ́n ní àárín àárẹ̀ àgbẹ̀ tí ìkírun àti ìwẹ̀ ni tó sì yọkọ̀ wẹ̀ ọwọ́ àtiwọ́ àti fún rẹ̀ pé kódà ọ̀rẹ́ tó ọba ṣe wà sí fún tó sì gbà tarakali ìsáàtà ọ̀rẹ́ rẹ̀ tó bá sọ èyí ọ̀dà ó rí yóò sì filẹ̀ ọ̀rẹ́ wa nú ẹ̀gzámù mọ́ máa gbégún mọ́ ọmọ jí nǹkan kọ wọlé ọ̀rẹ́ wa tọ́ba ọ̀rẹ́ rẹ̀ tó táwọn afọ ọba gbọ́ ọmú ìtàn lọ́ máa kọ́ sí ọwọ́ ń dàjà bùbò ọwọ́ kìlọ̀ fún pé ọ̀rẹ́ wa má ṣe yín wọn mọ́ Ọlọ́run ni ọjà gbọ́kànlé ọ̀tọ̀ ní kíkọ̀ ọ̀tọ̀ ní tọ̀dọ̀ Ọlọ́run gbàtà wà ń lèwe ẹ̀rọ Ọlọ́run ọba kan tábà sí àwọn tẹ́sítì wa tẹ̀wọ̀n pé jámíà àwọn ọ̀gá wọn wà ní ẹni tó jẹ́ kínní ìnídàkọ rẹ̀ tó jẹ́ kínní ẹni kó rìkọ́dù àwọn máàkì tẹ́ gbà ẹ̀rọ Ọlọ́run ọba yóò wá rìkọ́dù máàkì wa àwọn àkànwá ń bẹ tó yẹ pé tẹ̀mọ̀ pé bàbá sàwọn lè kọ́ á láwọn àtàjọ rìn papọ̀ àwọn tó wá jẹ́ àwọn àtàjọ rìn pọ̀ tó ń jẹ́ gúrùpù tiwọn yóò máa fi kún tiwọn àwọn àtàjọ tó wá jẹ́ kínní yóò tún wá jọ́ tiwa kù àwọn ẹ̀mí máa wá sọ fún àwọn ọ̀rẹ́ mi pé ẹ fi wọ́n lé àwáyà yẹn kábàbí jàre òsì ni ọ̀tọ̀ níbi tíjì yẹn wà. Masha Allah. à ń kàwé à ń ké wa ń ṣe gbogbo ẹ̀ kábà fi jàre sí wọn náà kà ní. kánrin tó ń sàdúkẹ́tì lọ́wọ́ tí yà ń jẹ. owó ọ̀mágọ́ bọ́bá lọ́rẹ̀ gidi bá ti kìlọ̀ fún kámáyọ̀ da yóò jáwọ́ ń bẹ̀ nù. àfa mùmínì àwọn àfa wọn ni la khaira fi suhbati man idha hadathaka kadhaba. La ilaha illallah. àwọn àfa ni àwọn ọ̀rẹ́ tí ò lóore tó gbọdọ̀ bá rìn rè ọmọ ní tánà gbọdọ̀ bá rìn o wọn ni man ẹni tó ṣe pé idha hadathaka tó bá sọ̀rọ̀ fún ọ kadhiba kadhiba abọ̀ gbọ́ ẹ bá pé yóò kúrọ́ òpùrọ̀ èèyàn ọ̀ gbọ́dọ̀ bá rìn. Akhillahu khayrun kathiran. àbá mùmínì ẹni ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ bá rìn òun ni man òun lẹ́nìkan tó ṣe pé idha wa'adaka
àkàláfà bó bá ṣàdéhùn fún ọ pé báyìí láṣẹ yóò yapa àdéhùn rẹ. òun ní Oliver ní ó fi ọlọ́kàn balẹ̀ ẹ̀ afẹ́sẹ̀ náwó nìyẹn ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì inshallah á fún yín màlúù. ẹni ara yín Mẹ́kà ẹlòmí ó sì bá yéèyàn jẹ́ tó ti mà pò ní ẹran Mẹ́kà fa yóò sì bá fa tani wọn gbúdọ̀ pé mọ̀nà Mẹ́kà àtẹnu rẹ̀ nínú yóò máa fi lálàá ó sì ti mà pò ní Mẹ́kà rẹ̀ ọwọ́ àgbà yìí lójú agbo wa ni alágájá alájì lágájá mo fún wọn Mẹ́kà àwọn máa gbé alájì alájà òun náà ti máa fi Mẹ́kà lálàá. ó tàn wá dúpẹ́ ńlẹ̀ rẹ̀. ìwé sèyàn rẹ̀ àwọn afá pé olóde àwọn ọlọ́nkọ́ sànù aláfẹ́yẹ sí amínà. akhilawo. afá mọ́mìnì àwọn tẹ́ ẹ mà pé afá tí ètí ẹ̀ tẹ́ pé ìjẹ́ mímú ge rọrùn èmi àwọn aṣọ àdéhùn fún afá aláǹ tá nǹkan máa ń gé wá ní afá ẹ má wọrí inshallah bẹ́ẹ̀ bá ti ṣe tán tẹ́ bá ti rílẹ̀ tẹ́ kọ́ ọmọ ilé kéwú sí ẹgbẹ́ Yorùbá o tẹ́ bá ti rílẹ̀ tẹ́ kọ́ ilé kéwú sí inshallah ẹ pè wá bẹ́ẹ̀ bá ti wá débi tẹ́ kàn gbogbo pákó ẹ dákun sọ fún ọ̀rọ̀ àlẹ̀ fún wa ilẹ̀ kó là kọ́kọ́ rà ni yẹn tí ọ̀rọ̀ àlẹ̀ tó ń promise pákó tún yẹ kálé ọjọ́ òní ò tó ra yẹn o lèmi àní àfẹ́ mọ́ wọ́n rí ẹ dákun inshallah abayẹn kó yẹ báyìí wá ẹ wà àfa ẹ dààmú fa títí ẹ para fa lọ́lọ́ lọ́wọ́ ni irú ẹni náà àyè bá wọn rìn. akhilawo arakayimo kabiran. àfa mùmínì ẹni ọ̀fẹ́ yàn lọ́rẹ̀ àfa mùmínì wọ́n ní gbogbo ẹni tó ṣe pé ìdá tùmí ń tàwù ẹni ọba gbé nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ kánàkà yọjà ń bá rẹ̀ ọ̀fọ̀rọ̀ sí ìpamọ́ lọ́wọ́ yóò jàǹbá rẹ o gbówó fún yóò jàǹbá rẹ àṣírí rẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò jàǹbá rẹ àwọn afáàní má bàa sọ rẹ. o ní gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní bákan náà wọ́n yìí dáhà ní amúta àlẹ́ yìí gbogbo ẹni tó o bá sóre fún ọlọ́ọ̀ni dáadáa dọ́dọ̀ rẹ̀ látọwọ́ rẹ̀ kàfá àbọ̀gbọ́ káfà rọ́kà tọ́wọ́ ayálẹ̀ ìmoore tí ò mẹ́nu dúpẹ́. mẹ́nu gbé kọ́ra ni rọ́ agbára mi ọ̀ka mọ́tò yìí mọ́tò wọ́n rà fún mi ni o àwọn akẹgbẹ́ máa kú ìnáwó mọ́tò yìí fáwọn náà ni ìnáwó nù nígbà tá a ti jó ni èmi ọ̀tọ́ mi ní kémi ò lówó mọ́tò ẹ máa kú ìnáwó ájì máa wí èmi kọ́ ọmọ rẹ̀ mi má kà wọ́n rẹ̀ mi ni gbogbo ẹni ẹ bá sọ̀rọ̀ fún tí ọba ti máa wí tí ọba ti máa wí pé wọ́n ṣe é ni tí ọmọ pẹ́ dá kìí sèyàn rẹ kìí sọ̀rọ̀ rẹ. walakin fi balayi ọmọ kọlilu. ẹ ti bá ń pariwo Ọlọ́run dáadáa jàmá. aláyẹ gòrò ká kúlẹ̀ tó máa tó ákì. àbá mùmínì ọ̀rẹ́ tó gbọdọ̀ nílànká yìí o wọ́n yìí dáhà ní àmà àléékà àbọ̀ gbọ́ mọ́nà àléékà ọ̀dà gbogbo ẹni bá tún wá sóore fún ọ títún wá ń sèrè gún ọ̀ gbọdọ̀ mú lọ́rẹ̀. fìlà tó ń fún ọ lánàá bó o ní sọ wọ́ọ́rì rẹ fìlà tó fún yàn ń kọ̀rọ̀ tọ́ wa ń bí pé fìlà tó ń fún ọ kí ló tọ̀ wọ́ ṣé kò ṣe dídí àti kò má ti aṣọ yìí ni. ọ̀nà lágbájá mọ̀ sàlẹ̀ fún ọmọ gbàgbé kí n sọ fẹ́ lánàá ṣòkòtò yẹn ọ̀fẹ́ níbi kábàdí ọ̀yọ́ kó gbé fún télọ̀ kọ́bọ̀ dì kù kán lè bá àmàkúwọ̀ ló bùn lásọ irú ẹni náà ìgbọ́ rẹ lọ́wọ́ wọn má dà sí wọn mọ́. akhilawo akayi ọmọ kẹfì wọn. àbá mọ́mìnì àwọn ọ̀rẹ́ tó gbọdọ̀ bá nínú o bákan náà àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ìdájà fáwọ́tà wù ọ̀rẹ́ rẹ tó ọ̀sẹ̀ ọlọ́run ló ṣèṣì hùwà ìdá kan fún ọ̀sọ̀rọ̀ tí ò dá sí àlẹ́mọ̀sẹ̀ra wa wọ́n wá bá yẹn wọ́n parí ẹ̀ lámúyáfù àǹkà tó wá ní òní tán ẹni ẹjọjà tíjàjọ yẹn pọ̀ tó wá ní kò ní parí láéláé àwọn àfáàní má mú lọ́rẹ́ o ọ̀rẹ́ rẹ kọ́ wo wọ́n lẹ́ni tó tún gbọ́dọ̀ mú lọ́rẹ́ òun lẹ́ni tó jáde pé ìdásítà àǹtàwù ẹni tó bánà lọ́wọ́ dọ́dọ̀ rẹ̀ tó sì mà pápá rẹ̀ ká alájì lágbájá àwọn ọmọ ó ṣe wòlímọ̀ ó sì kọ̀ tún lọ kọ̀la ebùnmílá sírí àti yíyọ̀ ọmọ nítù ọwọ́ màmá ọwọ́ ní àfi dandan kásìrì rẹ̀ ó tú
àwọn àǹfààní ọ̀rẹ́ rẹ kó wọn má bàa ṣe mọ́. walakin fil bala'i hum qalilun. bàbá mùmínì àwọn márùn-ún dáa gbọdọ̀ bá sọ̀rọ̀ kà wọ́n. la ilaha illallah. akhillahu khayrun kathirun. ẹ bá ń pariwo ọlọ́run ọba dáadáa jẹ́ náà. walakin fil bala'i hum qalilun. ẹ dákẹ́ bá ń gbọ́ lọ́wọ́ ọba tó bí dáadáa jẹ́ mẹ́. Allahu akbar kabira. ẹ bá yóò gbọ́ anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ yóò gbọ́ anabi dáadáa. sallallahu alayhi wa sallam. la tazabi akhali. ala tasabi akhasuhum fatashqa. ọ̀rẹ́ bú afa mùmínì gbogbo ọ̀rẹ́ tí ọ̀dà ta kàkálẹ̀ yìí àwọn afa ni má bá wọn rìn. fatẹ̀sẹ̀ kọ́ ọmọ wa sórí ibú ti sórí ibú. bí yẹn bá ti bẹ́ ni ibú rìn ibi ọba wọ̀ lòun náà wọ̀. Allah. àwọn anabi wa Muhammad lọ́wọ́ yìí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. anabi ni alimariu ma mani ahaba yawmal kiyamati anabi ni ọmọ èèyàn máa bẹ níjọ́ kìyàmá pẹ̀lú ẹni tí bá ń bá rìn. wala tasahabi akhasuhum fatashqa. bí a ti ṣàdúrà náà nù. wala lisan kasawuli maluja. àbá mọ́mìnì já yóò gbọ́ ké dáadáa. wala tasahabi àbá lọ gbọdọ̀ mú lọ́rẹ́ o. akhasuhum fatashqa. gbogbo ẹni tó o bá ti mọ̀ pé èèyàn bú lágbájá èyí lágbájá yóò dáa wọ́n ní lágbájá fẹ́ fẹ́ yàwó níta lẹ́fọ̀ọ́ máa fún àwọn ajágbéjáko lẹ́fọ̀ọ́ máa fún tani ọ̀jáko ẹni tí ọ̀jáko òjò mi ẹ má di bẹ́ẹ̀ o ẹ má ṣe kíní o gbogbo ẹni tó fẹ́ràn ọkọ máa fẹnu bà nǹkan jẹ́ afanilá tẹ̀sán má bá wọn rìn. wala lisan. ẹlẹ́ẹ̀kejì láàlì sàn ó lè. kasawuli maluja. àbá mọ́mìnì ó lè wọ́n ní lágbájá ń jalè oníkèétì máa pọ̀ púpọ̀ ẹni bá jí adìẹ àdúgbò gbé yóò gba ẹni bá jáde ẹ gbé yóò gbé màlúù. ẹni gbẹgbẹ kí ni máa ti ṣẹ́jú sí ọ ó ti dénú ẹ ti lẹ̀kùn yàrá yín o òun lọ amúlọ́rẹ̀ ẹ má mú lọ́rẹ̀. wàlá mutakabbira àwòdìbà gọdìrín. àbá mùmínì ẹlẹ́ẹ̀kẹta la mutakabbira. wàlá mutakabbira. ẹni bá ti fẹ́ràn gbéraga gbàrà àdúgbò ní ẹtẹ́ríba fún yóò kò ti ọ̀rọ̀ báwọn bá fẹ́ bá wí kọ̀rọ̀ wọ́n bọ̀ wípọ̀ mà wọ́n rò pé wọ́n náà máa gbéraga ni. àwòdìbà gọdìrín. ẹni tó fẹ́ràn jàǹbá àbí bẹ́ẹ̀ kọ́ ni. àwọn tó lò pé. ziba gọdìrín. ẹ̀yin bá fẹ́ràn kọ́ máa yẹ̀yẹ̀ jẹ́ ọ fẹ́ràn kọ́ máa kó titiyan má tiẹ̀ ọ fẹ́ràn kọ́ máa gbẹ́sẹ̀ lé dúkìá ẹ̀yin lágbájá talẹ̀ fún yàn mẹ́ta ó sì mọ̀ sí kọ́yé kọ́ bá rìn mọ́. wàlá min ba'di máa sì yàtẹ̀ tàbá. àwọn kan ó di wọn máa kọ́lé ilé ìwé la ń kọ́lé sí yàrá tá ń tà fún yín lágbájá náà ni bẹ́ẹ̀ni gbogbo yóò bá pé ẹgbó yín lọ́wọ́ rẹ̀ lápapọ̀ ni. ó di mẹ́ta kan. wàlá min ba'di máa sì yàtẹ̀ tàbá. ẹlẹ́kẹ̀rin ẹni tá a tún gbọ́ bá sọ̀rẹ́ òun lẹ́ni tó yẹ pé ó ṣẹlẹ̀ òní kọ̀rọ̀ tọ́lọ́ sí ibò láṣìírí nítorí ṣe láì dá kọ̀rọ̀ ọlọ́run ọ̀bọ ọtú ọwọ́ adé ta tàbá ọwọ́ àfi ń sèyàn rẹ̀ pé àbá nígbà tí mo fa ìtàn adìyẹ yẹn adìyẹ tó jí mú àbá ẹ̀yìn yẹn má dùn gan ẹ̀yìn aládìyẹ ẹ̀yìn ẹlẹ́yìn nígbà tí mo fọ ọmọ yẹn ní ẹnu ọmọ yẹn dùn gan o ọmọ tó ń bá ṣe sì ná tó tún aróyìn rẹ̀ ń ta ó wọlé ráforíjì. wàlá mani ahasana lè abàwé ìní ata. ẹlẹ́ẹ̀ka ọ̀run jàmá òní man ahasana lè abàwé yìí òní gbogbo ẹni tí máa ń bọ òbí rẹ̀ nu jẹ́ ẹni ọmọ pé ìyá rẹ̀ ọjọ́ lójú bàbá rẹ̀ ọjọ́ lójú ẹ̀gbọ́n rẹ̀ ọjọ́ lójú àwọn aráàlú wọn wò tó nǹkan kan lọ́jọ́ rẹ̀ yóò fásara wọn ni ẹni kò tí lójú àti sọ̀rọ̀ sí ẹni kò tí lójú àti yẹ̀yẹ́ abu àwọn yakọ ni ẹ dákájá ni ẹmẹni kó lọ́rọ̀ tiẹ̀ o yóò bu mi ni o ìgbésẹ̀ àtẹ̀mí dé mọ́sálásí kọjá mọ́sálásí o gbogbo ẹni bá ti dàbáwọn àyíbá sọ̀rẹ́ yóò kó àbùkù bọ̀
àtàyùdọ̀ zawjata yẹ̀wùgìrì dọ́ha. ẹ wá já padà sí ìpìlẹ̀ wa. arrajulu ala dini khalilihi. ọ̀rẹ́ gidi tó o bá bá rìn ní tí bá ń ṣe lọ́wọ́ ó ṣírò mọ́wọ́ náà. ǹdọ́ fi máa gbọ́ ọ̀la gáyàn ọ̀rẹ́ gidi nu. àní ọ̀rẹ́ mi irọ́ náà ní ń pa irọ́ bá nǹkan jẹ́ o. kì í gbọ́dọ̀ kí ní nìkan ọ̀fọ́fọ́ yìí nìkan náà ni òfófó túlé o. kálukú wa káwọn ojú sùn ọ̀rẹ́ táyàn ẹ̀dọ́ ẹ̀já sàdúà. Inshallah. àjẹjà mi máa ń nàjà ẹ̀dúró bẹ́ẹ̀ni retí dúró ìwáyà yín gan fẹ́ ló ń kà mọ́. Inshallah. afẹnitọ́lọ́wọ́n bá fẹ́ràn jù ń jòkó yà fi bẹ́ẹ̀ lọ́n fún yín. Alhaji Muhammadul Jami bíi ti máa ń pè é ní alhaji ni àtàwọn àtẹ̀yìn ọlọ́run báyìí kájọ wà ní hajj báyìí. ẹ bá ṣe àmìnà dáadáa fún wa. ẹ̀rọ ọlọ́run tó dó yìí wọ́n fẹ́ràn tọ́lọ́ púpọ̀. ẹ bá máa wo péjì my Naija latest Islamic lectures àwọn tó níní láti kó. nígbà tẹ́nìkà kí etí mà wá. ara tó àwọn iná nù tẹ́lẹ̀ máa gbé rúwa ilé ẹgbẹ́ ẹ̀rìn máa mú lọ́rẹ̀ àwọn èyí tọwọ́ orí bá sọ. tẹ́nìkà kí dáwà mà ní online rárá kọ́ọ̀lù bàbá yìí ti kún wọ́n ti kún ọlọ́run lára wa. wọ́n bá dúró wọ́n pè mí bí àfà wọ́n máa rí àwọn lectures yìí yẹn ẹ máa tètè máa bá yín gbé jáde. mo wá di ẹni tó yẹ pé bàbá yẹn bá fẹ́ wá di pé èmi náà fẹ́ kí wọ́n máa gbé wá sí mi ní máa ilẹ̀ dá ayé wa ń bá mi gbé àrà ọ̀rọ̀ my Naija ni èmi náà fẹ́ kí wọ́n máa gbé wá sí mi náà èmi ní WhatsApp sí ìyá aládàá abẹ́tẹ̀ pè yìí wọ́n ní àfọ̀ àlágbájá olóhùn náà fẹ́ kí ẹ máa gbé wá sí òun náà tí wọ́n sì kú ní tèmi lọ́wọ́ ẹ wá wòran o àmàwí àyànjọ́ lọ ọlọ́sìn gbòòrò rẹ̀ àbọ̀lọ́wọ̀ gbòòrò ní Naija ó gbòòrò rẹ̀ má ti dúró wọn nìkan lójú ọ̀hún ó ti dọ́là àwọn ní àníyàn ìjọba tó dóyè àwọn náà wà ní péjì ti rọ́ọ̀dọ̀ péjì ara wa gbogbo táwọn máa ń ṣe lọ́dọ̀ wa àwọn máa ń ṣe lọ́dọ̀ wa tó bá yẹ lómi yẹn olùsọ́pọ̀ tẹ̀lé náà yẹn náà ti gbà bí ayé ti mọ̀ yẹn náà ti wá ẹ̀ ti dáyà òun ti bẹ́ẹ̀ náà wò sí bẹ́ẹ̀ wọ́n dúró bẹ́ẹ̀ nílé tí dúró wọn wá ní wọ̀ lọ́rẹ́ láyé yìí bí bàbá yìí má dùn ní pé akérèmọ́lá ṣe kọ́ wa lọ́rẹ́ o láyé gbó kàkà fún wa ọ̀hún aládàáni àwọn òṣìṣẹ́ wà sí wa lónìí sùúrà tó tù ẹ́ lẹ́bàá kí fún wa ìwà tí wọ́n wá gbẹ̀yìn àdúrà méjì kan mẹ́ta ti fún wa òun ni pé kọ́lọ́ kọ́ bá ń jogún ìyàwó alálùbáríkà fún wa wọ́n ti ní ìyàwó alálùbáríkà ìyàwó tó wá dé àwa ń bẹ lọ́wọ́ ọmọ alùbáríkà ọ̀wá pẹ́ kò ju dédé ìgbà tí máa jẹ́ náà lọ obìnrin rẹ wọlé ọkọ láàrin oṣù mẹ́sàn-án kẹsì máa gbọ́ pé alihamudulilayi ọlọ́run wa kò ti kò wọ́n lọ́mọ èyí tó wá sí àpapọ̀gbó lọ́mọ nítorí wọn wá dùn mọ́yàn ní ọba bí ọkọ bí àbí ọkọ ni ọ̀rọ̀ tàbá dákúnmọ́ ọ̀kẹ́ ọ̀hún ẹ̀jẹ̀ àmìnà jẹ́ àdá ọlọ́wọ́ kún wa ní ọkùnrin láti ọkùnrin ní kọ́ọ̀lì pariwo ọlọ́ọ̀lẹ́ ẹ̀ka náà kọ́ọ̀lì ọlọ́ọ̀lẹ́ kún ọmọ náà lálùbáríkà kọ́ọ̀lì ọmọ Haji Jamiu Haji Muhammadu Jamiu my Naija ọlọ́ọ̀njọ́ ọmọ náà lálùbáríkà wà tó hálẹ́ bàǹkẹ́ àti sọ́ọ̀tù lè Fatiha ìyá Khalidu náà ọlọ́run dákun mọ́ bala nìyá náà àárín wọn pẹ̀lú àjìjá ìmọ̀jọ́ dàrú ìfẹ́ wọn lọ́n jó bí owó ìfẹ́ wọn lọ́n jó bí ọlá ọlọ́run jó bí gbò ló bí ọ̀pọ̀lọpọ̀ wọn lálùbáríkà wọn á bí àánú ọlọ́run kíkà máa ń jẹ́ kúrọ́rọ̀ wọn ẹ̀dá kìnnà kí ló bá ń tó àdúrà wọn àti lọ́dún lè Fatiha bọ́ọ̀lù ti lò ó fà nábì báwa lò ó àti gbogbo tí jẹ́ ìdíje wọn lápá bismillahir rahmanir rahim. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر أما بنعمة ربك فحدث. آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. dáadáa jama. آمين. àbáwá náà sọ̀rọ̀ àwọn ọdún lọ́mọ ká yìí
tí o ká ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ fún àlùbáríkà wa آمين gbogbo ẹwájá tẹ́ ọ ẹjá sàdúrà àdúrà tòní tó yàtọ̀ bá a ti dúró ohun ẹ̀rẹ́jà dúró ẹja farabalẹ̀ tó fi ọlọ́run torí pé nínú ọjọ́ gbígbàdúrà lọ́jọ́ òní wà إن شاء الله nínú ọjọ́ gbígbàdúrà wọn lọ́jọ́ òní wà pàápàá jùlọ àlàmísì mọ́júmọ́ ọjọ́ jímọ̀ ẹ bá jájọ kí ọlọ́run ẹ jájọ kí ọlọ́run ló pọ̀ tí ń jẹ́ bàbá wa pé lójú àmì kálukọ́ aṣọ tó ń wọ́n lọ ṣègbàgbọ́ bẹ́ẹ̀ pé gbogbo nǹkan bá wí àṣẹ́gun olóní pẹ̀lú òkú ọlọ́run آمين ẹni bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم lánàá ní bàbá wa Sheikh Safiyullah wọn pe ọdún méje tí wọn jáde láyé bàbá wa gba Sheikh Safiyullah Kamaluddin bàbá muftisẹ́lẹ̀ kẹta ọlọ́mọba ayọ́dún sí wọn آمين báyìí ní ọlọ́mọba ayọ́dún sí wọn اللهم آمين kálukọ́ tó rẹ̀ kálukọ́ wọn ní Allahumma اللهم ya sabiqun ni'am يا صادق النعم wa ya dafi'an niqam ويا دافع النقم wa ya farijal ghumam ويا خالد الجمم wa ya kashifal dhulam ويا كاشف الظلم wa ya adala ويا أعدل man hakam من حكم ويا نصيبا يا حسيب من ظلم من ظلم ويا وليا ويا ولي من ظلم من ظلم ويا أولا ويا أول بلا بداية بلا بداية ويا آخرا ويا آخر بلا نهاية بلا نهاية ويا من له ويا من له اسم اسم بلا كنية بلا كنية الله 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 Allah kálukọ́ dàníyà bá a ti pè wá ti pè ọ́ ló pọ̀ tí ń jẹ́ sọ̀tọ̀ ọ̀fẹ́fọ́lọ́mọ́ wàlọ́ ìyọ́dọ̀lú wọn àlùbáríkà pé ó kọ́ rẹ̀ lápè àpè nǹkan ní nǹkan láyọ́dọ̀lú. ẹni Allah اجعل لنا من أمورنا أمورنا فرجا ومخرجا فرجا اجعل عن ولمتا آمين 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 kọ́ máa ń dọ́ lójú pàdúrà rẹ gbà lórí ìjòkó náà lọ wà yorùbá níbi ilẹ̀ mẹ́ta. bá a ti wá jòkó náà mo fẹ́ kájú àmì ọgbà lágbàjálẹ̀ ìyá dídú àná owó ọpẹ tí yóò tún lé kàsí lónìí ọlọ́mú ọlọ́mọ láǹtì ọlọ́run tó wọn náà lọ́ọ̀lù báríkà ẹ̀yẹ máa wá mú àdúrà wá pé ọlọ́run kọ́ gbàdúrà mi o kálukọ́ máa mú àdúrà tiẹ̀ náà wá ọlọ́run gbàdúrà mi o gbàdúrà mi lágbàfin àná ọlọ́run gbàdúrà mi lórí àwọn ọmọ mi lẹ́nu ọsẹ mi ọlọ́run gbàdúrà mi o òjìlẹ̀ òkọ́ta ọ̀pọ̀ tó ọlọ́run dákun má jẹ́ wọ́n jẹ́ lára mi o ọlọ́run má jẹ́ ọ̀tọ̀ ọ́ jẹ́ ọlọ́run gbà ọlọ́run gbà ẹ̀jẹ̀ á ní nà ẹ̀jẹ̀ á ní o dáadáa. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
Amin.